alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n ìbàtú ṣe wà lénìí. Ẹ máa sọ wípé kí ni ájíà tó wá ṣe pẹ̀lú kíní, ẹ máa ní sùúrù, ẹ máa wò tán, mi fẹ́ gba àkókò yín. Ṣé ẹ rí kíní tí mo mú dání, ara àwọn ìbálòpọ̀ toys ni. Ẹ ní láti wò tán láti mọ nǹkan tí wọ́n fi ń ṣe pẹ̀lú ìbálòpọ̀ toys. Ìwọ tó bá wò tán tó gé mi wájú tó lọ sọ ìdí tí nǹkan tí mi sọ, I don't know what to say. Ẹ ní láti wò tán tó yé yín. Èèyàn kan ló kàn sí mi nínú àwọn fans mi, ó ní on point by two o, bá mi dá sí, ṣé haram ni kí àwọn èèyàn kí wọ́n máa lo ìbálòpọ̀ toys? Mo ní ọ̀rọ̀ yìí ó wà lára àwọn controversial topics tá à ń sọ, bíi ti à ń bára ẹni fà tó yé yín, tó jẹ́ pé kò sí ní Quran, kò sí ní hadith, tí àwọn èèyàn wá ń sọ tó ṣà ń sọ bó ṣe wù wọ́n lórí ẹ̀. Bẹ̀ṣẹ̀ rí ti ìbálòpọ̀ wọ́n ṣe ń bára wọn fà yẹn, Ànábì ti sọ wípé ẹ má ṣe é, kàkà tẹ́ ẹ máa fi ṣe ẹ máa gbà àwẹ̀. Àwa rí àwọn, mi fẹ́ lọ deep into that, so the same line ni wọ́n wà, nítorí kò síbi tó wà àríbi tí wọ́n kọ sí. But ẹ jẹ́ wá ka àwọn orúkọ kan kalẹ̀, kẹ́yìn náà wá wò pé ṣé eléyìí máa dàbí ẹ̀ṣẹ̀ tá a bá lò. Àwọn list àwọn kíní ìbálòpọ̀ toys wọ́n pọ̀, wọ́n dé bẹ́ẹ̀ náà ni wọ́n ní orúkọ. Àwọn school of thought kan, àwọn Muslim scholars kan, àwọn àfà, wọ́n ní àwọn kan ní ẹ̀ṣẹ̀ ni. Fún àǹfààní ìwọ tó béèrè question yẹn lọ́wọ́ mi, àwọn kan ní ẹ̀ṣẹ̀ ni, àwọn kan ní kò kí ń ṣẹ̀ṣẹ̀, àwọn kan ní àwọn ò mọ ibi táwọn máa fi sí. Bẹ́ẹ̀ ni láti wo fídíò yìí tán sọ́dà kẹ́ ẹ fi mọ ibi tí gbogbo ẹ̀ wà. Àwa ti lọ wádìí, awádìí wájú, awádìí lẹ́yìn, awádìí ní everywhere, and this is the main thing tá a conclude. Ọlọ́run lọ́ba tó mọ̀ tán, Ọlọ́run lọ́ba tó mọ̀ tán, gbogbo tá bá ti ṣe àṣìṣe tá ti sì sọ, Ọlọ́run dá lẹ́ṣẹ̀ wá jù wá. Wọ́n pè kan ní ankle cuffs, wọ́n pè kan ní bandage rope, wọ́n pè kan ní handcuffs, wọ́n pè kan ní mat guard, wọ́n pè kan ní whip. Ara whip lélẹ̀. Gbogbo nǹkan tí mo kà fún yín náà ìbálòpọ̀ toys ni. Ẹ dákun torí t'Ọlọ́run, ṣé ìyẹn ló létí yín ṣó jọ ìbálòpọ̀ toys? Àbó jọ bí ẹni pé ọ̀daràn fẹ́ mú yàn àbí yàn fẹ́ mú ọ̀daràn? Ọlọ́run fara ní yín lára ọkọ àti ìyàwó. Èwo làbúrò mọ́ dera yín lẹ́nu, mọ́ dera yín lẹ́sẹ̀, mọ́ dera lórí bẹ́ẹ̀dì, mọ́ fúnra yín ní búlálà. Ṣé ẹ rí kíní tí mo mú dání, tí wọ́n bá kó mọ́yàn lẹ́yìn níbi ìbàdí, ó máa lé ní wọ̀nràn. Ìbálòpọ̀ náà nìyẹn. Wọ́n á ní bí àwọn ṣe mọ̀ ọ́ ṣe nìyẹn. Báwo lẹ ṣe mọ̀ ọ́ ṣe, àbí ìwòkúwò. So ìwọ tó bá ń ṣerú eléyìí, ẹ̀ṣẹ̀ ni. Ìwọ náà gbọ́, Ọlọ́run fara ara ní yín lára, ẹ wá nira yín lára. Ọlọ́run sọ wípé nǹkan tẹ́ bá ti ṣe tó bá ti ní yín lára, ó ti ní òun náà lára nìyẹn. So ẹ ti dẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ nìyẹn. So àwọn míì wá wà nínú àwọn ìbálòpọ̀ toys yìí tó jẹ́ pé ó ní bí obìnrin ṣe rí yẹn, àwọn náà wọ́n gbé jáde bí ṣépù obìnrin, èmi wọ́n gbé jáde bí ṣépù ọkùnrin, wọ́n ṣe mí bí ọmú obìnrin, wọ́n ṣe mí bí okó ọkùnrin, wọ́n ṣe mí bí abẹ́ obìnrin, wọ́n ṣàṣe mí lóríṣiríṣi, wọ́n ṣe mí tó jẹ́ pé bí wọ́n ṣe design wọ́n lò bí wọ́n bá ìsàtẹ̀ ó ń lọ ibi tá à ń pè ní mi fẹ́ dárúkọ ẹ̀ ṣóyé yín. So bí wọ́n ṣàṣeṣe lórúkọ jọ̀kan tí wọ́n dẹ̀ ní orúkọ, ìwọ tó bá fẹ́ mọ orúkọ àwọn míì o lè kàn sí mi o. Èmi ò sọ wípé èmi teaching lèmi ṣe, ṣóyé yín. So a wá rí àwọn ọ̀jọ̀gbọ́n kan tó ń sọ wípé tó bá ti involve ọkọ àti ìyàwó tó máa help wọn, kò kí ń ṣe bí substitution o, kò kí ń ṣe pé bí jẹ́ kí n ṣọkọ mi lẹ́ni kí n wá ṣe àwọn ìbálòpọ̀ toys yìí lọ́la. Wọ́n ní ìyẹn kọ́, ẹ̀ ń ṣe nítorí pé maybe there's an existing problem and kíní ó lè help yín. Ọlọ́run bá mi fọ̀run kẹ́ Mufti Abraham Desai, ṣóyé yín, ó wà lára àwọn tó support pé ọkọ àti ìyàwó bá lò ó ní ọ̀nà tó tọ́, tí òye ṣe ọ̀nà tó máa ṣe wọ́n léṣe, then kí wọ́n lò pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, kí wọ́n mọ̀ sábà máa lò ó. Tí wọ́n bá dẹ̀ fẹ́ rà á, kí wọ́n mọ̀ lọ wọnú ṣọ́ọ̀bù yẹn lọ rà á, kí wọ́n rà á ní online, nítorí àwọn tó bá rí wọn
tó mọ̀ máa wọn fi wọ́n sọ ọ̀rọ̀ tí ò dáa. dẹ̀ tẹ́ bá ó lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé ọkọ ló lọ rà á, kò kí ń ṣe ìyàwó. ìdí tó fi lè lẹ́tọ̀ọ́ fún wọn láti rò ó ni pé for example tá a bá rí ọkọ tó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wá ní ásídẹ̀ǹtì kó mọ́ wà lè ṣe mọ́, ásídẹ̀ǹtì involve pé bóyá nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣe mọ́, wọ́n ṣe kò ṣe mọ́, ìyàwó rẹ̀ nífẹ̀ẹ́, ìyàwó rẹ̀ dẹ̀ ní ó wà òkè, ìyàwó sọ pé òun lọ ibì kankan kò dẹ̀ yàn àlè, wọ́n wá réyàn sọ fún wọn nípa kíni pé ẹ mọ̀ ló máa help yín, kó wá wọ̀ ọ́ ó wá rí dùnú ìyàwó ẹ̀. ẹ dákun ṣẹ́yìn máa sọ pé ṣẹ̀ ni, in as much ó rí dùnú ìyàwó rẹ̀, ó ní reason tí wọ́n fi ṣe. so àwọn tó support ẹ̀ irú àwọn Abraham Disa yìí kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ àwọn ibi tí reason táwọn gbé kalẹ̀ lélẹ̀, reason tí wọ́n gbé kalẹ̀ lélẹ̀, wọ́n ní ẹ̀dẹ̀ mọ̀mọ́ sábà máa lò ó so yẹ yín ẹ lò pẹ̀lú ẹ̀bẹ̀rù Ọlọ́run, ẹ lò ó torí pé ó fẹ́ help relationship yín ni. so ìwọ tó béèrè question yẹn lọ́wọ́ mi, tó bá jẹ́ wípé o kàn fẹ́ lò ó fún nǹkan tó make sense, ẹ níyàwó ńlé àmọ́ àwọn míì wọ́n ti lo kinní yìí ìbálòpọ̀ stop because àwọn míì nínú àwọn kinní wọ́n dàbí obìnrin gan ni, wọ́n complete bí obìnrin. àwọn míì gbé sílé wọ́n sọ̀rọ̀ pé obìnrin ò dáa àmọ́ yẹn ni wọ́n gbé sílé. ìwọ tó bá ń lo as substitution ẹ̀ṣẹ̀ ni. ẹ need láti identify ìdí tẹ́ fi ń lò, ẹ gbọ́dọ̀ lò ó nítorí pé ó fẹ́ help ìmárèjì yín ni. tẹ́ bá sì fẹ́ rà á, wọ́n ní ẹ mọ̀ lọ rà á nu ṣọ́ọ̀bù, ẹ lọ rà á dẹ̀ online, bẹ́ẹ̀ ẹ lọ rà á nu ṣọ́ọ̀bù, ẹ lọ rà á ní online. Ọlọ́run nìkan ló mú ní lórí ọkàn yín, Ọlọ́run mọ reason tí ẹ fi rà á. ní ìṣirò èyí báyìí sì yìí wọ́n pè é lè ní ìbálòpọ̀ stuff kí yẹn mọ̀ fún ara yẹn búlálà, ṣé ẹ mọ̀ pé kò dáa, ìyẹn dá sí ẹ̀ṣẹ̀. ẹ lè tibẹ̀ fún yàn ní búlálà kókù lórí ìbálòpọ̀, ibo ni wọ́n mọ̀ pé òun lọ. àwo George àmọ́ ẹ jẹ́ ká fi ọgbọ́n ara wa ká fi wòye. so mi ní sọjú báyìí lọ, ọ̀rọ̀ yìí ó pọ̀ ó possible again kí n tún wá padà sọ. Mufti Abraham Disa ó wà lára àwọn 500 most popular Muslims according to Wikipedia. ṣóyè yín kò kí n ṣe pé àwọn kan tí wọn ní ọgbọ́n, wọ́n ní ọgbọ́n. Is a renowned Muslim scholar from South Africa. This is On Point by 2, using my words for others. Bye for now.